ṣe ń fọhùn bí èèyàn lọ́wọ́ ọba. Ọọ̀ni Ogunwusi ti Kongo Bolu Nibi Ajodun Ilu Ayangalu ní Ile Ife. Ó ti dofin o, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tajà tàbí nájà lọ́jọ́ Àìkú Sunday. Ìjọba ìpínlẹ Ọ̀yọ́ fagilé ọjà títà lọ́jọ́ Àìkú Sunday lọjà Gbagi làwọn aráàlú bá ń béèrè ìdí rẹ̀ lọ́wọ́ gómìnà. Ọkùnrin orí ayélujára TikTok kan wọ gàù dèrò ọgbà ẹ̀wọ̀n fẹ̀sùn pé ó gbé ìròyìn òfégè jáde pé ààrẹ Tinubu jáde láyé. Ileesẹ Ọlọpa ṣawari òkú ọdọmọdekunrin kan tó dawati nípínlẹ Ogun. Àwọn aselaabi ti gé ẹ̀yà ara rẹ̀ lọ. Ileesẹ Ọlọpa náwó gan sọ́jà méjì àtàwọn afurasí ogún níye nínú iṣẹ́ ìréde ìgbógun ti àwọn ẹlẹgbẹ-okunkun nílé ìtura kan nípínlẹ Ogun. Kéré o, ọdún eégún máa gbéra sọ lọ́jọ́ Ajé Monday nílùú Ìbàdàn. Eégún olóòlù náà ó jáde. Ilé alájà mẹ́ta kan dàwó lulẹ̀ nípínlẹ̀ Abia. Ìyá àti ọmọ ìkókó rẹ̀ farapa. Àwọn àjọ gbogbo lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé UN ti ń ṣèkìlọ̀ pé àwọn ìyàn àtọwọ́dá ti ń gbilẹ̀ ní Gaza. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ gbọ́ bókú ẹran ṣe ń fọhùn bí èèyàn lọ́wọ́ ọba. Ọọ̀ni Ogunwusi ti Kongo Bolu Nibi Ajodun Ilu Ayangalu ní Ile Ife. Ṣé ohun kan téèyàn bá ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún ni wọ́n ń pè lájọ̀dún? Ajodun Ilu Ayangalu nílùú Ile Ife fún ti ọdún yìí kọ̀yọ̀yọ̀. Ọọ̀ni Ìrìṣà ọba Ogunwusi ló fi Kongo sílù fìlù sọ̀rọ̀ fìlù pòwe níbi ètò àjọ̀dún náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ọ̀rọ̀ àṣà, àwọn ọ̀mọ̀wé àtàwọn oníṣẹ̀ṣe ni wọ́n péjú pésẹ̀ sí ìlú Ile Ife láti ṣàjọyọ̀ ọdún ìlù lílù tí wọ́n ń pè ní ọdún Àyàngalú. Níṣe ni dùndún ìyáàlú ń dún ní méje mẹ́jọ. Ṣé sáwóró nílù? Ìlù tí ò ní sáwóró ni wọ́n ní kì í ṣe ìlù lílù. Níṣe ni àwọn onílù ọba Ọọ̀ni Ile Ife ń lu ìlù níbi àjọ̀dún ìlú Àyàngalú ní kíkankíkan. Ọọ̀ni Ile Ife ọba Adéyẹyè Ògúnwùsì ló léwájú àjọ̀dún náà, èyí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ láti fi ìlù kóná mọ́ ọ̀rọ̀ ìṣọ̀kan, àlàáfíà àti ìgbélékè àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó ti dofin o, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ tajà tàbí nájà lọ́jọ́ Àìkú Sunday. Ìjọba ìpínlẹ Ọ̀yọ́ fagilé ọjà títà lọ́jọ́ Àìkú Sunday lọjà Gbagi làwọn aráàlú bá ń béèrè ìdí rẹ̀ lọ́wọ́ gómìnà. Ìjọba ìpínlẹ Ọ̀yọ́ ti fagilé káràkátà lọ́jọ́ Àìkú Sunday nínú gbajúgbajà ọjà ńlá Gbagi tó di Bọ́lá Ìgè International Business Complex. Kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ okòwò, iléeṣẹ́ àti àjẹsẹ́kù ọ̀gbẹ́ni Adéníyì Adébísí ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Dọ̀tun Oyèládé fi léde. Àtẹ̀jáde náà ṣàlàyé pé ó ti di èèwọ̀ láti máa nájà ní Gbagi ní gbogbo ọjọ́ Àìkú Sunday. Bẹ́ẹ̀ ni ìjọba yóò fi kélé òfin gbé ẹnikẹ́ni tó bá tàpá sí òfin náà. Ọjọ́ Àìkú ọ̀la yìí tí í ṣe ọjọ́ 27 oṣù keje ọdún 2025 ní òfin má pàtẹ má ta ọjà ní Sunday náà yóò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìjọba náà ṣe sọ. Ṣùgbọ́n èrò aráàlú kò jọra wọn lórí ìgbésẹ̀ ìjọba láti dẹ́kun ọjà títà lọ́jọ́ Sunday lọ́jà Gbagi. Ìdí ni pé ó ṣe àjèjì lára àwọn èèyàn kan tí wọn kò lè má lọ sọ́jà náà láti tà tàbí ra nǹkan lọ́jọ́ Àìkú. Pàápàá bó ṣe jẹ́ ọjà ńlá tí gbogbo ohun tí èèyàn bá fẹ́ rà wà níbẹ̀. Nígbà tó ń ṣàlàyé ìdí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe gbé ìgbésẹ̀ yìí, kọmíṣánná ọ̀rọ̀ okòwò nípínlẹ̀ Ọ̀yọ́ sọ pé òfin má pàtẹ ní Sunday yìí yóò fi ẹsẹ̀ ètò ààbò rinlẹ̀ dáadáa lọ́jà náà, yóò sì jẹ́ kí gbogbo nǹkan wà létòlétò. Àwọn kò déédé gbé ìgbésẹ̀ náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àpérò àti ìjíròrò tí wọ́n ṣe pẹ̀lú àwọn olórí ọjà àti àwọn tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n ṣèpinnu lé lórí fún àǹfààní àwọn èèyàn tó ń nájà lọ́jà náà sì ni pẹ̀lú. Ó fi kún pé ọ̀pọ̀ ọmọ gànfè kan máa ń lo àǹfààní ọjọ́ Sunday tí ọjà Gbagi tí èèyàn kì í pọ̀ púpọ̀ wọn yóò sì máa hùwà tó lòdì sófin níbẹ̀. Èyí ló ní ó fà á tí ìfikùnlukùn fi wáyé láàrin àwọn olórí ọjà àti ìjọba Ọ̀yọ́ tí àwọn sì fẹnu kò pé kò gbọ́dọ̀ sí ọjà títà lọ́jọ́ náà mọ́ ní gbogbo ọjọ́ Àìkú. Kódà àwọn olórí ọjà gan-an ni wọ́n ti kọ́kọ́ fúnra wọn sọ pé
kí ìjọba fòfin de ọjà títà ní ọjọ́ Àìkú Sunday kí àwọn bá lè dáàbò bo àwọn ọlọ́jà, ṣùgbọ́n àwọn kan sì ń tẹ̀síwájú láti máa rú òfin ọ̀hún nígbà náà. Èyí ló fà á tí ààbò kò fi tó, tí ìbẹ̀rùbojo sì fi wà. Adébísí sọ pé ìjọba kò lè lajú sílẹ̀ kí àwọn èèyàn kéèyàn kan máa fi Sunday hùwà láabi lọ́jà Gbagi. Ó ní ààbò ẹ̀mí àti dúkìá àwọn tó ń ra ọjà ta ọjà níbẹ̀ kún ìjọba lójú. Adébísí fi kún pé ikọ̀ agbófinró yóò máa wà níkàlẹ̀ lọ́jà náà láti fi òfin gbé ẹnikẹ́ni tó bá gbìyànjú àti nájà ní Gbagi ní ọjọ́ Sunday. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, ọjà Gbagi tó ti di Bọ́lá Ìgè International Business Complex tóbi púpọ̀. Ọ̀kan nínú àwọn ọjà ńlá tó wà nílẹ̀ Yorùbá ni. Aṣọ gidi ọlọ́kun-ò-jọ̀kan ló kún Gbagi. Bẹ́ẹ̀ sì ni àwọn ọjà míì náà pọ̀ níbẹ̀ gidi pẹ̀lú. Àmọ́ aṣọ làwọn èèyàn mọ ọjà Gbagi mọ́. Ọkùnrin orí ayélujára TikTok kan wọgà dèrò ọgbà ẹ̀wọ̀n fẹ̀sùn pé ó gbé ìròyìn òfégè jáde pé ààrẹ Tinubu jáde láyé. Oríṣiríṣi. Ilé-ẹjọ́ májísírèètì àgbà lọ́jọ́ Ẹtì Friday l'Àbújá ti ju ọkùnrin ayélujára TikTok Gihail Ismail sọ́gbà ẹ̀wọ̀n kẹ́fì fẹ̀sùn pé ó gbé fọ́nrán fídíò kan jáde lójú òpó ayélujára rẹ̀ pé ààrẹ Tinubu jáde láyé látàrí àìsàn tó le gan. Ikọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló nawọ́ gan Ismail lẹ́yìn ọjọ́ díẹ̀ tó gbé òfégè fọ́nrán fídíò kan jáde sójú òpó ayélujára TikTok rẹ̀. Àtẹ̀jáde náà kà báyìí pé ẹ̀sùn kan lára ẹ̀sùn méjì tí wọ́n fi kàn án ni wọ́n pe àkọlé rẹ̀ ní gbígbé ìròyìn òfégè jáde síta pẹ̀lú èrò láti da omi àlàáfíà ìlú rú. Ọkùnrin olùjẹ́jọ́ náà Gihail Ismail ẹni ọdún 29 láti abúlé Jogana níjọba ìbílẹ̀ Gezawa nípínlẹ̀ Kano lógúnjọ́ oṣù keje ọdún 2025 gbé ìròyìn òfégè jáde síta nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu pé òjòjò mú pé ó jẹ oúnjẹ tó ní májèlé nínú pẹ̀lú ète láti dá wàhálà sílẹ̀ da omi àlàáfíà ìlú rú. Ẹ̀sùn ìkíní àti ìkejì tí wọ́n kà sí lọ́rùn ọ̀hún ló ní ìjìyà lábẹ́ òfin abala section 418 àti 416 ti Penal Code Act CP3 àwọn òfin àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tọdún 2024. Lẹ́yìn atótónu nípasẹ̀ àwọn agbẹjọ́rò àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti olùjẹ́jọ́ ẹni tí wọ́n fagilé ìwé ẹ̀bẹ̀ gbígba béèlì rẹ̀, onídàájọ́ Eeyan pàṣẹ kí wọ́n ju Ismail sọ́gbà ẹ̀wọ̀n kẹ́fì. Ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ náà di ọjọ́ 19 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ileesẹ Ọlọpa ṣàwárí òkú ọmọdékunrin kan tó dawati nípínlẹ Ogun. Àwọn aselaabi ti gé ẹ̀yà ara rẹ̀ lọ káì. Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Ogun bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ikú ọmọdékunrin kan Lawal Wahab ọmọ ọdún 16 ẹni tí wọ́n ṣàwárí ara òkú rẹ̀ tí wọ́n ti kùn wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n kéde pé ó di àwátì. Wahab ẹni tó ń gbé pẹ̀lú ìyá àgbà rẹ̀ ní bàbá rẹ̀ Lawal Olúmídé fi ìṣẹ̀lẹ̀ náà tó ọlọ́pàá létí pé ọmọkùnrin òun dàwátì ṣáájú kí wọ́n tó wá ṣàwárí òkú ọmọ náà lọ́jọ́ 23 oṣù keje lójú ọ̀nà márosẹ̀ Old Express ní Ìgbìlẹ̀ Ìjẹ̀bú. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọmọlọ́lá Odùtọ́lá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bíi ohun tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ìṣekúpààyàn ṣògùn owó. Ó sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé orí, ọrùn ọwọ́ méjèèjì, ọkàn àti nǹkan ọmọkùnrin rẹ̀ ti jẹ́ gígé kúrò, èyí tó ń túmọ̀ sí pé ọmọkùnrin náà kó sọ́wọ́ àwọn afèèyàn ṣògùn owó ni. Odùtọ́lá fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn afurasí tó lọ́wọ́ nínú ìṣekúpani náà. Ó sọ wípé lẹ́yìn ìtanilólobó náà àwọn ikọ̀ agbófinró láti àgọ́ ọlọ́pàá Òmù Ìjẹ̀bú ti nawọ́ gán àwọn afurasí torúkọ wọn ń jẹ́ Sàláwù Omíkanṣọ́lá ẹni ọdún 25, Sẹ́rẹ́fúsì Agẹmọ àtàwọn yòókù tí wọn kò tíì fi orúkọ wọn léde. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá náà ṣe wí, wọ́n gba ọ̀rọ̀ ìjẹ́wọ́ ọ̀kan lára àwọn afurasí náà kalẹ̀ sínú fọ̀nrán fídíò. Odùtọ́lá fìdí rẹ̀ múlẹ̀ pé olóògbé náà ti jẹ́ sínsìn nílànà ẹ̀sìn mùsùlùmí látàrí ipò ìyókù ara òkú náà. Odùtọ́lá sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ń ṣiṣẹ́ lórí ìwé ìpẹ̀jọ́ náà, ṣètò àwọn ẹ̀rí máa jẹ́mi ìsókalẹ̀ fún títari ẹjọ́ náà lọ ẹ̀ka tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID ní Eléwéran. Ó fi kún pé ìgbésẹ̀ ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti nawọ́ gan àwọn afurasí yòókù tó ti na pápá bora. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn koro ojú sí ìwà ọ̀daràn yìí, wọ́n sì fi mú dá àwọn aráàlú lójú pé ìdájọ́ òdodo yóò farahàn
ó tẹ̀síwájú ó rọ àwọn aráàlú láti wà lójú lalákàn fi ń sọrí kí wọ́n sì rí i pé wọ́n ń ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó ohun tó bá mú ìfura dání lọ́wọ́ tó iléeṣẹ́ ọlọ́pàá létí tó bá súnmọ́ ìtòsí wọn. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé sowó lọ́la Olódùmarè. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan sọ́jà méjì àtàwọn afurasí ogún níye nínú iṣẹ́ ìréde ìgbógun ti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn nílé ìtura kan nípínlẹ̀ Ogun. Àdúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ti fìdí ìfigbóró òfin gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 22 tó fi mọ́ àwọn ọmọ ogun sọ́jà méjì lákòókò iṣẹ́ ìréde òru nílé ìtura Hilton ní Òsíèlè l'Ábẹ́òkúta. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá CSP Ọmọlọ́lá Odùtọ́lá, iṣẹ́ ìréde náà ló wáyé lọ́jọ́ 25 oṣù keje ọdún 2025 ní déédéé aago 8 àbọ̀ alẹ́ nípasẹ̀ àgbáríjọpọ̀ ikọ̀ elétò ààbò láti àgọ́ ọlọ́pàá Ọ̀dẹ́dá àti Àrẹ́gbẹ́, ẹ̀ka agbófinró tó ń gbógun ti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àti ikọ̀ Special Weapons and Tax SWAT. SP Adéjọ Israel ló léwájú iṣẹ́ ìréde náà tí wọ́n sì tọpinpin ìpéjọ ẹgbẹ́ òkùnkùn ayé. Lára àwọn afurasí 22 tí wọ́n fi gbòòrò òfin gbé ni a ti rí ọkùnrin 19, obìnrin 3 àti àwọn ọmọ ogun sọ́jà 2. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé iṣẹ́ ìréde náà wáyé lẹ́yìn ìtanilólobó tó ń tọ́ka sí pé ẹgbẹ́ òkùnkùn náà ń fi òtẹ́ẹ̀lì ọ̀hún ṣe ibùba ìpàdé wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, iléeṣẹ́ ọlọ́pàá rí ìbọn ìbílẹ̀ kan, àáké àti ọ̀pọ̀ fìlà bẹ̀rẹ́ẹ̀tì blue tó jẹ́ ti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé. Àwọn afurasí tí wọ́n náwó gan náà ti jẹ́ títàrí lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID ẹ̀ka tó ń gbógun ti ẹgbẹ́ òkùnkùn ní Eléwéran fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Kò sí àkọsílẹ̀ ìfẹ̀míṣòfò kankan lákòókò iṣẹ́ ìréde náà. Odùtọ́lá fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn sì dúró digbí nínú ìfarajìn rẹ̀ nípa gbígbógun ti ìwà ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn míì. Ó rọ àwọn olùgbé ìlú láti tẹ̀síwájú nípa títa iléeṣẹ́ elétò ààbò lólobó lójúnà láti ṣèrànwọ́ fún iṣẹ́ ìréde tó ń lọ lọ́wọ́. Láti ayébáyé ni ó ti jẹ́ èèwọ̀ fún obìnrin láti fojú kan eégún kan tí a mọ̀ sí olóòlù nílùú Ìbàdàn. Obìnrin kì í rí i rárá, òun náà kì í sì rí obìnrin ní gbogbo ìgbà tí ó bá jáde. Ṣùgbọ́n ní báyìí tí ọdún eégún fẹ́ bẹ̀rẹ̀ nílùú Ìbàdàn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 28 oṣù keje ọdún 2025, eégún olóòlù yóò jáde. Kódà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, eégún ọ̀hún yóò dé ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí tọkùnrin tóbìnrin ti ń ṣiṣẹ́ ọba. Àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn Olúbàdàn Olóyè Ayọ̀adé Solomon Olúgbémiga buwọ́lù tó sì fi síta lọ́jọ́ Ẹtì Friday ló kéde pé olóòlù yóò dé ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, bí ọdún eégún bá bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé Monday yóò parí lọ́jọ́bọ̀ ọjọ́ 29 oṣù keje ọdún 2025. Láàrin àsìkò ọdún náà ni olóòlù yóò sì ṣàbẹ̀wò sí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń bẹ ní Agodi. Wọ́n fi kún pé olóòlù yóò dé ilé Olúbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àti àwọn míì tó ní àpẹẹrẹ nìbàdàn. A ó rántí pé ọdọọdún ni olóòlù máa ń jáde nílẹ̀ Ìbàdàn. Wọ́n ń lo ìjáde rẹ̀ náà láti tu àwọn alálẹ̀ ilẹ̀ Ìbàdàn lójú bí wọ́n ṣe wí. Láti ìgbà tí àtẹ̀jáde yìí ti jáde síta ni ọ̀pọ̀ èèyàn ti ń béèrè pé kí gan ni eégún olóòlù ń lọ ṣe nílé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Báwo ni nǹkan yóò sì ti rí nígbà tí eégún náà bá dé? Àwọn míì ń béèrè pé báwo ni yóò ṣe rí lọ́tẹ̀ yìí tí àwọn òṣìṣẹ́ ìjọba tó jẹ́ obìnrin kò ní fojú kan eégún náà nígbà tó bá wọ ọ́fíìsì. Bákan náà ni àwọn kan sọ pé ìjáde olóòlù sílé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní ìtumọ̀ kan. Àwọn míì sì ń kìlọ̀ pé egungun fúnra rẹ̀ gan ni kó ṣọ́ra rẹ̀ níbi tó ń lọ náà. Wọ́n ní ibi iṣẹ́ tí obìnrin lẹ́tọ̀ọ́ sí lábẹ́ òfin ni eégún ti lọ ń bá wọn. Ṣùgbọ́n ṣá, àtẹ̀jáde tó kéde ìrìn àjò olóòlù kìlọ̀ pé káwọn obìnrin rí dájú pé wọn kò rìn pàdé eégún alágbára náà nítorí ọ̀sán àti òru kò jọra wọn. Wọ́n ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti dáàbò bo ẹ̀mí àti dúkìá lásìkò tí olóòlù bá gbòde nígboro Ìbàdàn. Àrọwà yìí wáyé látàrí bí àwọn nǹkan ṣe máa ń sọ àsìkò ọdún eégún náà di ti jàgídíjàgan. Ilé alájà mẹ́ta kan dáwó lulẹ̀ nípínlẹ̀ Abia. Ìyá àti ọmọ ìkókó rẹ̀ fara pa. Àfi kélédùà ọba máa fi sọ rẹ̀ sọ wa ni o. Ìyá àti ọmọ ìkókó rẹ̀ fara pa ní ọjọ́ Àbámẹ́ta Sátidé nígbà tí ilé alájà mẹ́ta alákọ̀ọ́pàtì kan ṣe bẹ́ẹ̀ dáwó lulẹ̀ nílùú Umuahia nípínlẹ̀ Abia.
ọpẹ́ o sí ìyàlẹ́nu bákan náà àwọn ẹbí márùn-ún yòókù náà tí wọ́n fara káásá látàrí ilé tó dàwó lulẹ̀ ọ̀hún mórí bọ́ lọ́wọ́ ikú. Adúpẹ́ a ò rí àkọsílẹ̀ ìfẹ̀míṣòfò kankan. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ilé ìgbé náà ló wà ní agbègbè Federal Low Cost Housing Estate Umuahia. Àwọn olùgbé àdúgbò náà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé sọ wípé ilé alájà mẹ́ta alákọ̀patì kan ló dàwó lulẹ̀ ní dédé aago 3 òru lọ́jọ́ àbámẹ́ta sátidé tó sì ba ilé bọ́ngálò tó jẹ́ ilégbèé àwọn mọ̀lẹ́bí ọ̀hún jẹ́. Ó sojú mi kòró kan sọ wípé àmọ́ ṣá wọn kò pàdánù ẹ̀mí ẹnikẹ́ni. Ìyá ọlọ́mọ àti ọmọ ìkókó rẹ̀ ọmọ oṣù 5 àti àwọn míì ló fara pa tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́gbà ilé ìwòsàn. Ó sọ wípé ilé náà ti fi àmì sísán pé kò dúró re hàn ṣáájú kó tó wá dàwó lulẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé. Ìwádìí tún fi hàn pé àwọn ilé alájà mẹ́ta méjì míì tún wà lágbàlá ilé ọ̀hún bákan náà tó ṣeéṣe kó má dúró re gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn, ọ̀gbẹ́ni Shedrack àti Nkechi àti àwọn olùgbé ilé bọ́ngálò tó fara káásá náà fìdí rẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní dédé aago 3 òru. Wàyí o, gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àjọ tó ń rí sí ìdàgbàsókè Umuahia Capital Development Authority ti gbé ilẹ̀kùn ọgbà ilé alájà mẹ́ta náà ti pa. Ọ̀gá àgbà àjọ UCDA ọ̀gbẹ́ni Kingsley sọ èyí lákòókò àbẹ̀wò rẹ̀ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé. Ó mọrírì, ó dúpẹ́ pé ẹ̀mí àwọn èèyàn méjì tó farapa kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ, tó fi mọ́ ọmọ ìkókó àwọn olùgbé inú ilé tó fara káásá lákòókò tí ilé alájà mẹ́ta náà dàwó lulẹ̀. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún lórí kó yọ lọ́wọ́ ikú òjijì, wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn aládàáni kan. Adúpẹ́. Ọ̀gá àgbà alábòjútó àjọ UCDA ṣàlàyé pé àjọ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lójú náà láti mọ ohun pàtó tó ṣokùnfà ilé tó dàwó lulẹ̀ ọ̀hún. Ó tẹnumọ́ pé ìjìyà ń bẹ fún ẹni tó ní ilé alájà mẹ́ta náà níbàámu pẹ̀lú òfin. Ó fi kún pé ètò àyẹ̀wò yóò jẹ́ ṣíṣe lórí àwọn ilé alájà mẹ́ta méjì míì tó wà lágbàlá ilé náà tó dàwó lulẹ̀ ọ̀hún. Ìjàmbá ó kéré ni, ó pọ̀ ni, kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan láṣẹ Elédùà. Mo ya fọ́tò náà láti fi hàn àgbáyé ọ̀sẹ̀ tí ebi ń ṣe fáwọn ọmọdé ní Gaza. Ayàwòrán kan ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ayàwòrán kan ní Gaza ti ṣàlàyé ohun tó rọ̀ mọ́ bí ó ṣe ya ọ̀kan-ò-jọ̀kan fọ́tò tó ń gba omijé lójú, eléyìí tó ṣàfihàn ọmọdé jòjòló kan tí ebi ti sọ di nǹkan míì. Ahmed Al-Arin ṣàlàyé fún àwọn akọ̀ròyìn BBC News pé òun fẹ́ fi hàn gbogbo àgbáyé ọwọ́jà ebi àti àìrí oúnjẹ gidi jẹ tí ó ń bá àwọn ọmọ ọwọ́ àtàwọn ọmọdé fínra ní Gaza. Àwọn onímọ̀ nípa ìpèsè oúnjẹ lágbàáyé kò tíì ka ohun tó ń ṣẹlẹ̀ ní Gaza sí ìyàn, ṣùgbọ́n àwọn àjọ gbogbo lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé UN ti ṣèkìlọ̀ pé àwọn èèyàn àtọwọ́dá ti ń gbilẹ̀ níbẹ̀. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.